tó gbé wa wá. Dáfídébí. Ohun tó gbé wa wá. Tèwe tàgbà. Iṣẹ́ Olúwa wa. Allahu Ta'ala. Iṣẹ́ Ẹlẹ́dàá wa. Allahu Ta'ala. Iṣẹ́ Aláwo yìí o. Allahu Ta'ala. Òdodo ti dé. Kírọ̀ pamọ́. Òdodo wọ̀ bí. Kírọ̀ pamọ́. Òdodo wọlé. Kírọ̀ parẹ́. Òkùnkùn paradà. Ìmọ̀lẹ̀ tẹ́. Rísálà Akídé. Afẹ́sọ̀dodo. Ohun tó gbé wa wá. Dáfídébí. Ohun tó gbé wa wá. Tèwe tàgbà. Iṣẹ́ Olúwa wa. Allahu Ta'ala. Iṣẹ́ Ẹlẹ́dàá wa. Allahu Ta'ala. Iṣẹ́ Aláwo yìí o. Allahu Ta'ala. Apetebí. Láti paná sílámù tó ń tọ̀yẹ. Ṣáwọ́ ọ̀tá wa wọ́n ti forget. Pásálì kéékèèké dọ̀tí. Ilé ayé àwa. Kò ní dojú. Ilé ayé ẹ̀yìn. Kò ní dojú. Ẹ̀sìn Ìsìlámù yìí o. Kò ní dojú. Wọn ò ní rò wá pa. Allah. Wọn ò ní rò wá pa. Allah. Àwọn aláròká èèyàn Wa ò nílò àgbà Allah. kò ní gbà lórí wa. Láíláí. Kò ní gbà lórí wa. Láíláí. Èròkèrò tọ̀tá lè gbà kó nígbà lórí wa. Àmín. Nítorí ètò kálẹ̀jọ́ kan là wá ń ṣe. Allah. Kálẹ̀jọ́ kan là wá ń ṣe. Allah. Wa ò wá takò ẹ̀sìn ká. Ìjọkan làwọn ṣe Allah. Ká mọ Ọlọ́run lọ́kan. Allah. Bí Mósè ṣe sọ fún wa. Allah. Ká mọ Allah lọ́kan. Allah. Bí Jésù ṣe sọ fún wa Allah. ká mọ Allah lọ́kan. Allah. Bí Muhammad ṣe sọ fún wa. Allah. Gbajúgbajù rẹsẹ̀ wá sí lẹ́sìn Ìsìlámù Allah. Ẹ̀sìn ni ó kó wa kó. Allah. Ìwà ni ó kó wa kó. Allah. Ohunkóhun tá lè Dàgbà fi gbẹ̀sìn yíga Allah. ipò tá lè wà. Ká fi gbẹ̀sìn yíga Allah. Ọpẹ́ tó sí Ọlọ́run. Allah. Wà á ṣọpẹ́ fún Olúwa. Allah. Akẹ́rù ẹ̀ tó mọ̀nà. Èyí tó pẹ́ ojú ọgbẹ́ lọ Allah. Sálà kì í ṣe ohun tó gbé wa wá. Dáfídébí. Ohun tó gbé wa wá. Tèwe tàgbà. Iṣẹ́ Olúwa wa. Allahu Ta'ala. Iṣẹ́ Ẹlẹ́dàá wa. Allahu Ta'ala. Iṣẹ́ Aláwo yìí o. Allahu Ta'ala. Òdodo ti dé. Kírọ̀ pamọ́. Òdodo wọ̀ bí. Kírọ̀ pamọ́. Òdodo wọlé. Kírọ̀ parẹ́. Òkùnkùn paradà. Ìmọ̀lẹ̀ tẹ́. Rísálà Akídé. Afẹ́sọ̀dodo. Ohun tó gbé wa wá. Dáfídébí. Ohun tó gbé wa wá. Tèwe tàgbà. Iṣẹ́ Olúwa wa. Allahu Ta'ala. Iṣẹ́ Ẹlẹ́dàá wa. Allahu Ta'ala. Iṣẹ́ Aláwo yìí o. Allahu Ta'ala. Apetebí. Láti paná sílámù tó ń tọ̀yẹ. Ṣáwọ́ ọ̀tá wa wọ́n ti forget. Pásálì kéékèèké dọ̀tí. Ilé ayé àwa. Kò ní dojú. Ilé ayé ẹ̀yìn. Kò ní dojú. Ẹ̀sìn Ìsìlámù yìí o. Kò ní dojú. Wọn ò ní rò wá pa. Allah. Wọn ò ní rò wá pa. Allah. Àwọn aláròká èèyàn Wa ò nílò àgbà Allah. kò ní gbà lórí wa. Láíláí. Kò ní gbà lórí wa. Láíláí. Èròkèrò tọ̀tá lè gbà kó nígbà lórí wa. Àmín. Nítorí ètò kálẹ̀jọ́ kan là wá ń ṣe. A'udhu billahi minash shaitani rajim. Bismillahir rahmanir rahim. Alhamdulillahi rabbil alamin. Ar-Rahmanir Rahim Maliki Yawmiddin.
إياك نعبد وإياك نستعين اهدنا صراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. mo kí gbogbo wa káàkiri àgbáńláyé, mo kí àti ajẹ́ free thinkers, Christian, àbọ̀rìṣà àbí àwọn ẹlẹ́sìn ìbílẹ̀. mo kí gbogbo wa pé kí àlàáfíà Ọlọ́run kí ó máa bá gbogbo wa gbé. mo wá kí gbogbo àti ajẹ́ Muslim káàkiri àgbáńláyé, mo kí wa pé assalamu alaikum wa rahmatulahi wa barakatuh. ní alẹ́ yìí a fẹ́ sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ kan tó ní agbára díẹ̀, kò dé lágbára náà o. báwọn ọ̀tá ẹ̀sìn ṣe gbé ni o, kò lágbára rárá. torí ọ̀rọ̀ yìí mo ti sọ ní 2 years ago, full video ló wà lórí ẹ̀, video 2 hours ló wà lórí ẹ̀. bọ́gí tó lọ bẹ̀ ẹ jẹ́ kí n update wa lórí ọ̀rọ̀ Ìkòyí prison. iṣẹ́ ń lọ lórí ẹ̀ o, iṣẹ́ ń ṣe kí ni, iṣẹ́ ń lọ lórí ẹ̀. bí tíṣẹ́ díẹ̀ fi yẹn lẹ̀, tíṣẹ́ bá wá dáhùn gbogbo àtúnjọ fojú wa rí. àwọn owó tó wọlé fún Ìkòyí prison àti àwọn owó tá a ná òun rèé, ayọ̀ 100,000 naira. torí ẹni tó ń ta jàlámíà àkúbè yẹn lóṣòdì, ó lóun láwọn àkúbè mi tó ṣẹ̀ dé, bọ́ńdù kan 100 ló máa wà nú ẹ̀. àwa ní òkè wọ́n dẹ̀ ta bọ́ńdù kan ní 30,000 naira. gbàtọ́ wá pè wọ́n á ní ìtàn wá ṣe rèé, ẹ ra bọ́ńdù mẹ́ta, ó wá ní òkè òun wá fún wa ní bọ́ńdù kan 50 àti fìlà 50. mo ní yẹn bẹ́tà, gbogbo ẹ̀ jẹ́ 350. wọ́n á fi 10,000 kó tó máa fi gbé lọ sí prison. but unfortunately ìní ìlú ẹ̀ kan gbé lọ, torí mo ti pè mọ́ wọ́jú ọlá pé wọ́n ń gbé bọ̀ o, kẹ́ cross check ẹ̀ ó pé mo ti náà gbọ́dọ̀ já kan tó gbé débẹ̀. wọ́n bá ti wá gbé débẹ̀ ẹ já ẹ fáwọn jọ̀mọ́ níjọ́ Jímọ̀ ìyẹn léni. but unfortunately ìkan náà jọ̀mọ́ ìmọ̀ọ́mù Ismail lóṣòdì ó kú mọ́júmọ́ àárọ̀ yìí. obìnrin ni, àgbàlagbà ni, ẹ̀yìn ẹ̀dẹ̀ lọ́ọ́ ti ń kírun, wọ́n dẹ̀ gbọ́dọ̀ sí lẹ́nìí. wọ́n wá náà fi ìsìnkú yẹn sí kan tó kí Jímọ̀. kódà ẹni tó jẹ́ sẹ́kẹ́tírì Morkas tọ́jọ́ ń gbàdúgbò ló pè mí pé ìmọ̀mù lòun ní lè dúró sìnkú pé because àwọn níbi táwọn fẹ́ lọ pé kán pè mí. àtọ́nà ẹ̀ pè mo ní kò sí wàhálà, ẹ pè mọ́ wojú ọlá pé ẹ̀yin lè wá ní ìnímọ̀ o. ìgbà tó wá pè mọ́ wojú ọlá pè mí pé wọ́n ti pè àwọn pé tó bá dijọ́ Sunday kán gbé asásà látú táwọn máa ń ṣe fún wọn ní inú ibẹ̀. so 100,000 kan ti lọ ń bẹ̀, so tó bá 100,000 yẹn kúrò nínú 811,000 naira 84 tó wà nílẹ̀, so máa kó 711,084 naira. lábẹ́ bẹ́ẹ̀
lọ́ọ̀yà tí wọ́n bá ṣiṣẹ́ àwọn inmate yẹn ṣe mọ̀ gbogbo iṣẹ́ àwọn mẹ́rin tó gbà á lẹ̀ a fún ní £1 ju oní 25,000 yẹn lọ 5,000 la fún lórí yẹn so ó wá ti ń complain pé ṣáà ni màá fún un ní nǹkan kan ni ìmọ̀mù wa pè mí pé ká fún ní nǹkan kan mo ní òkè já sẹ́yìn 10,000 sí kó bá manage ẹ̀ so ayọ̀ 10,000 kú ònú 711,000 tó wà nílẹ̀ ó wá kù 701.84 naira. Ní àná àti èní àwọn owó kan wọlé 21,160 kan wọlé bọ́mí tí confam aláàtì ẹ̀ ẹnìkan send message yẹn sí pé òun send 21,160 pé kí 10,000 máa jẹ́ fún Ìkòyí prison 11 fún mọ́ṣáláṣí ti Kòròdú mi ti confam yẹn torí kò tí wọ́n ti aláàtì mi lórí ẹ̀ ẹnìkan wá send 88,750 naira ìyẹn ti wọlé wọ́n ní 50,000 fún Ìkòyí 30,000 fún mọ́ṣáláṣí 8,750 tó kù fún ìmọ̀ọ́mù Ismail ìyẹn ti wọlé ẹnìkan náà sẹ́ndì 10,000 kan but unfortunately wọ́n lọ sẹ́ndì sínú wema ti risala ti project account mo lè ti pè wọ́n mo ní tó máa ṣe ni pé tí owó mi bá wọlé sákàǹtì tèmi lórí project màá yọ síra wọn mo ti pè wọ́n mo ti ṣàlàyé fún yẹn fún wọn so yẹn ò tí àti lè include yẹn mọ́ ó tó wà torí àkáǹtì mi ló bọ́ sí ẹnìkan tó wá sẹ́yìn 20,000 naira again 20 ìyẹn ti wọlé 10,000 nú ẹ̀ Ìkòyí lónìí 10,000 tó kù ní ti mọ́ṣáláṣí Ìkòròdú so owó tó wà nílẹ̀ ń sìn fún Ìkòyí prison ó máa jẹ́ 60,000 naira 60,000 naira tí mọ́ṣáláṣí máa jẹ́ 40,000 naira so 50 kan àti 10 nìkan ó jẹ́ 60 so tá a bá di 60 yẹn mọ́ 701 701 084 00006 167 ó máa jẹ́ 761,084 naira ló wà nílẹ̀ presently 7 as at of 24th àbí ní 24 now 24/5/19 761,084 so ètò wà nílẹ̀ present nìyẹn now ká lọ síbi tí tó bá dijọ́ Saturday ní ọ̀la inshallah Laylatul Qadri wa ó máa wáyé ní mọ́ṣáláṣí wa ní Ìkòròdú gbogbo yín la pé o bọ̀tẹ́ wàá ràn mí lọ́wọ́ ẹgbẹ́ wọn sọ̀rọ̀ kan ń jò ní pé má gbóúnjẹ dání ẹni kí n má try ẹ o kàn gbé dání á tún kúnra wọn ni so ẹgbẹ́ oúnjẹ lọ o ọdún oúnjẹ wà lẹ́bọ̀ kó lè tó mo ṣọ́wọ́ kó lè tó ìwọ náà tó try kó tún gbé dání tó láwa kò ní gbé lọ a máa gbọ́ wàásì kan dé wàásì kan ni bàbá ti kó láàárọ̀ ọ̀la mo ní wàásì ní má gbòòrò àbí máa yẹn má kọ́gí lọ́nà láfta mòwe àbí bùfẹ́ mòwe kọ́ ni ibẹ̀ ni máa wà láti aago 10 àárọ̀ dago 4 àbọ̀ ọ̀rọ̀lẹ́ àmọ́ aago 4 tí bá ṣe ẹ̀kú òun bẹ́ẹ̀ mo ń lọ sí ọ̀dọ̀ ọkọ̀ olóyún ní Fun City ní Gàndò ibẹ̀ ni máa tún wà títí dalẹ́ tí máa ṣe wá kú òun bẹ́ẹ̀ ni máa ṣe máa lọ sí Kòròdú máa tó kó yín láàárọ̀ báyìí ó di àárọ̀ Sunday inshallah bírìn mi ṣe lọ nìyẹn
ọlọ́run ló ń ṣọ́ mi jàre ẹ̀yà fi hàn lẹ̀ wallahu yasimuka minan nas. Now ìta bọ́ ara lẹ́yìn normally ó yẹ kí n gbé àfáwà almubaraki wá bọ̀ nǹkan ti rélu kan tó láti jọ sọ̀rọ̀ àwọn akáfi síjọ Tuesday tó ń bọ̀ yìí inshallah nípa kì í ṣe ní Monday Tuesday la máa ṣe torí wíìkì yẹn ó tight débi pé bóyá ni màá lè wá ń jọ Thursday àbí Friday kò mí lè sọ́nà àwọn àmọ́ṣẹ́ ọlọ́run tí ó dọ̀ bá disturb mi à ṣe normal Tuesday tó Friday torí Tuesday yẹn náà a ní program ìjọ yẹn ká tó máa pẹ́ torí program wà ìjọ Tuesday yẹn ó ṣe kínní díẹ̀ torí Tuesday yẹn ni carry go Honorable Okeyomi ní amj tàbá lóye fún ọlọ́dọọdún Ramadan lecture wọn Tuesday yẹn náà la máa ṣe mo dẹ̀ tún ní ìsìnkú kan láàárọ̀ tí máa kọ́ lọ Ọlọ́run kó ṣàánú mi so likely kí n pẹ́ dénjọ́ Tuesday yẹn wọ̀ inshallah a máa ṣe agbọ́rọ̀ Ọlọ́run a máa ṣe. Now tọ́bíkì wa yìí ní Ọ̀rúnmìlà òjíṣẹ́ Ọlọ́run. Now kí n tó lọ tọ́bíkì wa nìyẹn o kọ́ọ̀tì mo ti gbà mo ò lè sọ ọ̀dọ̀ àwọn tó bá ní làákàyè tó ń pè mí wàláì tí máa sọ báyìí wọ́n máa ń gbà ní wàláì tàláì gbàdúrà má ṣàlàyé tèmi tán wàá rí Ọ̀rúnmìlà òjíṣẹ́ Ọlọ́run ni but dandan kọ́ ni kó o gbà o ṣọ́ pé wàhálà kan lèmi ṣe tí mo dé yẹn ìwọ náà ṣe wàhálà tiẹ̀ ṣé kí ni ṣe wàhálà tiẹ̀ research kan lèmi ṣe débẹ̀ màá wá fún ọ náà ń ṣe torí àjọmọ̀ṣiṣẹ́ ẹ̀ ni o mo rò pé ó yé wa. àjọmọ̀ṣiṣẹ́ yẹn ni ṣé lóòótọ́ ni pé Ọ̀rúnmìlà òjíṣẹ́ Ọlọ́run ni kí n tó lọ bẹ̀ mọ́ṣáláṣí wa ní Kòròdú ibi tíṣẹ́ dé dúró ń fẹ́ ká sáré sọ a sì nídìí jẹnẹrétọ̀ 120,000 ni wọ́n ń tà torí mo ti náwó kọjá in tó wà nílẹ̀ wà láìtàláì mo ti náwó tèmi gan mọ́ kódà bọ́jẹ́ẹ̀tì tá bọ́jẹ́ẹ̀tì fún sìmẹ́ǹtì kò ká mọ́ rárá ẹ ṣe hàn pé sìmẹ́ǹtì tá bọ́jẹ́ẹ̀tì fún táìlà bóyá 35 bags there or so a ti lo 40 lọ already báyìí ẹ̀rẹ̀ wo kan wọ́n ti rẹ́ ẹ̀jẹ̀ sáré project ẹ̀ kẹsàrẹ́ wò similar. so wọ́n ní ẹ̀ ń wò yìí wọ́n ti wọ́n floor ibi ẹ̀gbẹ́ ẹ̀yìn lélẹ́yìí àwọn ilẹ̀ tó kù lẹ́yìn lélẹ́yìí táyà fi kọ́ school fóònù ni táyà fi kọ́ school wọ́n ti gbé lẹ̀kùn sí ilẹ̀kùn lẹ́wọ̀n yẹn ẹ̀yìn nìyẹn o ibi tó kọjú sí ilẹ̀ tó kù lẹ́yìn ẹ̀gbẹ́ rèé níwájú mímbàr ẹ̀gbọ́n ti wọ́ so wọ́n ti wọ́ láti ẹ̀yìn wọ́n ń wọ́ lọ síwájú ẹ̀yìn lélẹ́yìí wọ́n ti wọ́ floor yẹn náà wọ́ yìí ẹ̀gbọ́n ti wọ́ gbogbo yẹn wọ́n ti wọ́ the other side yẹn ọ̀rẹ́ yẹn tẹ̀ ti gbé already ibẹ̀ là ń lọ sìn wọ́n ti burglary sójú window yẹn burglary tó kù wọ́n ti kó gbogbo ẹ̀ wá lẹ́nìí tó lánàá lélẹ́yìí ibí yìí ni mo lọ lánàá tí mi fi ráyè ṣe program lánàá so floor ẹgbẹ́ yẹn lélẹ́yìí tí mọ́tò lè gbà wọlé wá sọ́wọ́ ẹ̀yìn so
wọ́n dẹ̀ ti fix ilẹ̀kùn tàwọn ọ̀dọ̀ àwọn obìnrin lélẹ́yìí lẹ́yìn jẹnẹrétọ̀ lé mi nìyẹn ti obìnrin lélẹ́yìí ibi yìí sìn tó máa gbé méjì ni eléyìí ò tán náà ẹ má bínú jàre kò ṣe ká sì má bì ẹ fún mi fóònù mi ẹ kò fẹ́ ká sáré wo nǹkan kan bẹ̀ ni torí wọ́n ti ṣe bí àákàn ó lè má clear dáadáa bọ̀ ó ti ẹ̀ má clear náà start all over so òun rèé ibi tẹ́ ń wò yín sìn completion ẹgbẹ́ ibi iwájú mímbàr òun nìyẹn òun náà ń wọ́bọ̀ látọwọ́ ẹ̀yìn yẹn òun náà ń wọ́bọ̀ yẹn now bọ́ọ̀ tí wọ́n gbẹ́ tá a ṣe gbẹ́ òun rèé omi yẹn pure gan ó pure gan gidi kódà ó ṣe é mu torí kí wọ́n gbà yẹn lánàá mi ṣe mú ibi ilé àlùwàlá ọkùnrin lélẹ́yìí òun náà ti ń tá ìlọ yẹn ilé àlùwàlá ọkùnrin nìyẹn òun náà ń tá ìlọ máa fi àwọn pictures ti èní hàn yín sìn àná ni gbogbo eléyìí so gbogbo iwájú wọ́n ti lẹ̀ gbogbo ẹ̀gbẹ́ yẹn náà ti lẹ̀ dojú window òun náà ti lẹ̀ dojú window yẹn so ibi mímbàrí ibi ayé ìmọ̀ọ́mù òun lélẹ́yìí ibi mímbàrí òun rèé òun náà ń lẹ̀ lọ́wọ́ yìí àná wọ́n ti lélẹ́yìí tó ń sìn àná lélẹ́yìí o òun nìyẹn now ẹ jẹ́ ń fi àwọn picture tì ní hàn wá ibi tí wọ́n bá ṣe yẹn délé ni I think it's here okay tèní àbí now tèní rè wọ́n ti gbogbo táìsì ilẹ̀ náà ti lẹ̀ yẹn táìsì ilẹ̀ gangan náà ti lẹ̀ tinú mọ́ṣáláṣí wọ́n ti lẹ̀ gbọ́ ẹ̀gbẹ́ ògiri yẹn so ti ilẹ̀ lélẹ́yìí wọ́n ṣe lélẹ́yìí ni so inshallah wọ́n gbọ́dọ̀ parí táìsì yẹn kó tó di 11-12 lọ́la so kó tó da ilé wọn ti parí ẹ̀ ìyẹn táìsì inshallah gbogbo àti adá sí ọlọ́run kó dá sọ̀rọ̀ nǹkan kan wá ní ti dáadáa iṣẹ́ ìṣe wa ọlọ́mọ àjò òdìṣe gbogbo tá a ti mówó tá a ná sójú ọ̀nà tó lọ́hùn ọlọ́run má jẹ́ kíbẹ̀ ó dí gbogbo ìdùnnú wa ọlọ́run má sọ di ìbànújẹ́ la hawla wala quwwata illa billahi al-azim àwọn náà tàyẹ̀ ìfẹ́ dá sí ojúkù nìbọn ro àìní ní generator 3.5 kVA wọ́n wá ní 120,000 naira so inshallah ibi tí iṣẹ́ yẹn dẹ̀ tó kù sí nìyẹn for now ti project yẹn yẹn ọlọ́run á gbé yẹn pẹ̀lú ògo ọlọ́run. now mo ní tọ́pìkì tí mo fẹ́ discuss yìí àwọn ti pè mí èpè oríṣiríṣi kódà mo torí pé mo mọ tí mò ń ṣe mo dẹ̀ mọ tí mò ń sọ mo sọ fún researcher lèmi ṣé problem tèmi níre o problem mi ni pé tí Kùránì bá sọ̀rọ̀ èmi fẹ́ wádìí ẹ̀ kò ń ṣe aláwọ̀ aláàmù kan aláwọ̀ aláàmù lọ́dún mélòó á wí tí wọ́n fi ọ̀rọ̀ kan dè wá wọ́n bá yé bàbá yìí jẹ́ ìmáàmù mọ́lìkì wọ́n ní wọ́n béèrè 201 question lọ́wọ́ ẹ̀
ó wá dáhùn ẹyọ kan ó ní ètò kò Allahu alámù òyìnbó mọ́lìkì ìbéèrè 201 201 ó wá dáhùn ẹyọ kan ó wá ní ètò kò Allahu alámù níbo ìrọ̀lẹ́ pa odidi mọ́ mọ́lìkì tó ṣe mọ́ àtá tó ju sọ Buhari lọ mọ́ àtá lọ́wọ́ kọ́ dé náà tó jẹ́ sọ̀rọ̀ àdìsí kí Buhari tó dé ẹ wá wọ ìgbìyànjú tí ìmọ̀ mọ́lìkì ṣe ẹ wá lọ béèrè 201 lọ́wọ́ ẹ̀ ẹyọ kan ló dáhùn kí wọ́n lè tí wọ́n mọ́ àtá mọ́lìkì gbà ẹ́ kí ni ìwúlò mọ́ àtá tọ́gbẹ́ ẹyọ kan ló lè dáhùn nínú 201 ẹ jọ̀ọ́ ìmọ̀ọ́mù dáadáa ni ìmọ̀ mọ́lìkì ó ṣiṣẹ́ fẹ́sìn dáadáa ó iṣẹ́ ẹ̀sìn dáadáa ẹ wá sọ pé ìbéèrè 201 náà bí 201 ó wá dáhùn ẹyọ kan ó sì dùn náà ó wá dáhùn ẹyọ kan ṣo irọ́ ni o wàláhì irọ́ ni irọ́ lọ pamọ́ mọ́lìkì irọ́ ni ìwọ náà rò náà ìbéèrè 201 kí wọ́n sọ pé ẹnìkan pásọ̀ kan wá bá mi ó wá béèrè mẹ́wàá lọ́wọ́ mi mo á dáhùn ẹyọ kan mo lè tó kọ Allahu alam kò ní wọ́ mi pa pé ìbọ́lọ̀ ọmọ báíbù àbí kí wọ́n rẹ̀ dáadáa tó ń bá ká odidi ìmọ̀ọ́mú ẹ̀sìn ló wá dáhùn ìbéèrè ẹ̀kan ní 201 ẹ̀yin náà dẹ̀ gbé yẹn kiri ẹ̀ẹ́dẹ̀gbà ọkùnrin bẹ́ẹ̀ ló ṣe rí ẹ̀jẹ̀ àrò ìsọkúsọ nìyẹn. mo máa ń sọ ni pé mo máa ń ṣe lórí yẹn náà mo ṣe lórí already ṣé mo rí pé àwọn èèyàn kí wọ́n fídíò mi wọ́n ṣẹ̀ṣẹ̀ ń wò ó ń sìn ni àwọn ilé ìnáwó wọ́n fẹ́ ṣọ́ Jamiu èmi ń sì sọ láìláìlàlà mo ṣe máa sì sọ wọ́n ní kí èèyàn ṣọ́ àfún ṣọ̀rọ̀ máa ṣọ́ dáadáa ìṣòro tiẹ̀ nìyẹn o torí mi ò ní sọ ohun tèmi ò mọ̀ lẹ́rú fún kò ṣe kí n bà mí rárá tó bá máa bú mi máa kọ́ tiẹ̀ ni ẹnìkan pè mí lánàá ẹnìkan àwọn ẹ̀rọ ẹ̀rọ mo ní jẹ́ ó dọ̀la irọ́ ẹ̀ ṣàlàyé fún mi ó yẹ kẹ́ lọ wá mọ̀ mo ní o ṣe mo lè kọ́ tiẹ̀ o ṣe mo kọ́ tiẹ̀ torí mi ò ní bú ẹ̀ ká kí n dá padà máa kọ́ tiẹ̀ ni ẹnìkan pè mí hello ẹ káàárọ̀ mo ní kí ló gọyín èmi ní àbú kiri kan mo ní wà tẹ̀ ṣe lè sálámọ̀ ó ní mi ò lè sálámọ̀ mo lè kọ́ tiẹ̀ gan-an tún pè mí hello kí ló gọyín ẹ káàárọ̀ ẹ ṣe sálámọ̀ yà àyìn ó ṣe muslim mo lè kọ́ tiẹ̀ torí ìdájọ́ tiẹ̀ nìyẹn mi fẹ́ kó bà mí láwẹ̀ jẹ́ bí ò sáwẹ̀ náà mi ò ní ṣe wọ́n á rántí àyà kùránì kan nínú sọ́ọ̀tù Fusilat Quran 41 verse 43 tọ́lọ́ní bá dáwọ́dúnlá mínísítì sọ́ọ̀nì rọ̀jìm bisimilayi rahman rahim ọlọ́ni mọ́ yóò kọ́ lu lákà ilá kọ́ríkàrà ọ̀sùn mí kọ̀ wílíkà ọlọ́ni kí náà sì sọ sí ànábì kí náà sì sọ sí ẹná tó sọ èyí tó jù ẹ lọ sáwọn òjò tó ti ṣáájú ẹ èébú ọ̀nà ti bú Muhammadu sallallahu alaihi wasallam tó ti burú ẹ ṣé wọ́n pinnu àwọn wèrè wọ́n lẹ̀ lóko wọ́n kì mọ́mọ́ náà ní wèrè wọ́n lẹ̀ lóko ẹ̀jẹ̀ bò sọ̀tà wá lèmi tani Jamiu Adégún tó máa sọ̀rọ̀ tó máa bínú ó wẹ̀ pé ìjẹ́ èèyàn ń gbà mí mo fẹ́ máa kọ́ bọ̀ mo fẹ́ fi wà jànábì sallallahu alaihi wasallam tó dáná bí èbínú síntẹ́lẹ̀ sọ èbínú bọ́lá ọdẹ ṣe dáa ni lọ́lọ́run fi ròyìn ẹ̀ pé ìwọ ló dáa jù nù wà ànábì ló dáa jù nù wà mo fẹ́ fi wà jọ Muhammadu sallallahu alaihi wasallam torí Kùránì jẹ́ kó yé mi bẹ́ẹ̀ nínú Quran 3 verse 21 ọlọ́ni làkọ́dé kan làkún fi Rasulullahi uswatun hasana ọlọ́ni àkọ́ṣe tó dáa ara Muhammadu ló wà mo fẹ́ fi wà jàná.